Ah, oríire mi tuntun ti dé. Congratulations. Ẹ wò eléyìí tí mo fẹ́ sọ yìí ó yàtọ̀ sí tí mo ti sọ láti jọjọ yìí. Ẹ ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, kí la ó fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa, ẹgbẹ̀rún àwa kò tó fún yìnyín rẹ. Ẹ ṣé o bàbá. Ọlọ́run tuntun ti ṣe gudugudu méje àyà mẹ́fà. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé Yorùbá nation ti tán, ẹ súnmọ́ bí. Ẹ ṣe kí ni? Ẹ súnmọ́ bí kẹ́ come over. Ẹ wò ẹ máa tẹ congratulation. Eléyìí yàtọ̀ o. Tí bá sọ fún yín wípé a kú oríire, kẹ́ mọ̀ pé oríire ti dé ni. For real. This is one of the eléyìí tí mo fẹ́ sọ yìí. Ẹ ṣáà máa kọ God bless Chief Sunday Igboho, God bless Professor Banji Akintoye, God bless Yoruba nation, God bless Yoruba land. Ọlọ́run ti ṣe. Ọlọ́run ẹ ṣé a dúpẹ́ o. Ẹ ṣáà máa dúpẹ́. Ẹ máa share. Eléyìí tí mo fẹ́ sọ yìí ó yàtọ̀ sí wọ́n ní. Kódà gan mo fẹ́ lè sọ pé kò tí sẹ́ni tó gbọ́. Tí n bá sọ fún yín pé mo fẹ́ sọ nǹkan téèyàn kankan ò tí gbọ́, kẹ́ mọ̀ pé kọ̀ǹfàmù nìkan tí mo fẹ́ sọ yìí. Ẹ máa pariwo congratulation. A ní bàbá kan o, bàbá ara tó mọ iyì ọmọ. A ní bàbá kan o, bàbá ara tó mọ iyì ọmọ. Kò fi wá ṣeré bàbá ara. Eléyìí tí mo fẹ́ sọ yìí ó tún lágbára jù. Kábíyèsí. Ọ̀gá mi sà, bàbá mi Ọláyọmí Kóìkì, bàbá àgbàlagbà, ẹ káàárọ̀ sà. Oríire tí mo fẹ́ gbé síta yìí. Oríire yìí ó jẹ́ nǹkan tí a ti ń gbìyànjú tí àwọn bàbá wa gan tí wọ́n kọ́kọ́ ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation. Àwọn bàbá tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ Yorùbá nation dání, wọ́n gbìyànjú láti ṣe kínní, wọn ò rí ṣe. Ẹ gbọ́, wọ́n gbìyànjú láti ṣe kínní tí mo fẹ́ sọ yìí, wọn ò rí ṣe. Ṣùgbọ́n àsìkò tí bàbá wa Professor Adébánjí Akíntóyè, tí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, lásìkò tí wọ́n yìí àríkìní ìṣe. Kí wá nìkan tí mo sọ yìí? Ẹ má ya aládàáni kan mọ̀, ẹ má ya aládàáni kan jẹ. Ẹ bá wa pín ètò yìí, ẹ jẹ́ kó lọ káàkiri. Gbogbo àwọn tó ń sọ fún yín wípé Yorùbá nation ti kú, bàbá Akíntóyè kẹ̀, Chief Sunday Igboho kẹ̀. Eléyìí tí mo fẹ́ sọ yìí ó gbẹnu tán. Bàbá mi Ọláyọmí Kóìkì tó bá jẹ́ ọmọ òpàkẹ́já mi sà, ọwọ́ mi láì. Eléyìí tí mo fẹ́ sọ yìí, ṣe rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ẹ̀yà Yorùbá nation tiwa yìí. Mo fi Ọlọ́run ra fún yín, most of it have not happened before. Ó ní oríire kan tá a ṣe nísinsìnyí tí mo ní kí sáré wá bẹ fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá. Oríire yẹn ti wà lẹ́tẹ̀lẹ̀, bọ̀ torí pé wọn ì tí ní ká sọ síta, gbogbo wa dákẹ́. Pàápàá jùlọ àwa tí a súnmọ́ bàbá wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, bàbá mi mo fẹ́ lè sọ pé lẹ́yìn Ọláyọmí Kóìkì tí wọ́n jẹ́ spokesperson bàbá tó ní direct conversation, mo fẹ́ lè sọ pé ó lójú ẹni tó máa mọ̀ sọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí. Nǹkan kan wà tó jẹ́ wípé wọ́n ti gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tipẹ́ tó jẹ́ wípé kò sí gbogbo àwọn tí wọ́n ti ń ṣètò Yorùbá nation. Wọ́n gbìyànjú láti gba kiri, wọ́n gbìyànjú láti ṣe, wọn ò rí ṣe.
tó bá lọ fẹ́ ṣe báyìí wọ́n máa boycott wọn, tó bá lọ fẹ́ ṣe báyìí wọ́n máa gé wọn léègbé. But mo ní àǹfààní láti sọ fún yín wípé lásìkò bàbá wa Professor Adébánjí Akíntóyè, lásìkò bàbá wa Dr. Chief Commander ọmọjọwọlọ ọmọọkọ General Actor Chief Sunday Adéníyì Adéyẹmọ Òòṣà, lásìkò bàbá mi the whitest lion of our time. Àwọn kan tí bá ń dárúkọ Ọláyọmí Kóìkì, tí bá ń kí Kóìkì ní mẹ́sàn-án mẹ́wàá, àwọn gullible people, àwọn mad people all over the place kan wọ́n máa tẹnubọlẹ̀ pé ó wà tẹ́sọ̀ Kóìkì ni ó ṣe kíní kan ni. You guys are getting it wrong. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, you are getting it wrong. Ẹ fẹ́ mọ̀ ní abájọ. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ yìí? Ẹ tẹ̀ kọ́kọ́ máa pin náà, ẹ máa pin. Mò ń dọ́gbọ́n dúró dẹ̀ èèyàn wa kẹ́ fi wọlé dáadáa ní o. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bíbà yìí. Ní ayé àtijọ́, nígbà tí ilẹ̀ Yorùbá sì ń jẹ́ ilẹ̀ Yorùbá, a ní rédíò kan tó jẹ́ wípé a máa fi ń broadcast. Rédíò yẹn ilẹ̀ Yorùbá ló ní. Each nation ìran kọ̀ọ̀kan ló máa ń ní. Mi tí tèmi tí mò ń lọ o, ìran kọ̀ọ̀kan ló máa ń ní rédíò yẹn. Ìran tó bá dẹ̀ ti gba rédíò yẹn lọ́wọ́ ẹ̀, mo fẹ́ lè sọ pé ìran yẹn ti wà useless. Kò kí ń ṣe normal rédíò tá a máa ń gbọ́ yìí o. Now, àwọn Fúlàní kẹ́ máa rí pé they are very very strong when it comes to jihad, when it comes to religious aspects. Ó ní rédíò kan táwa ọmọ Yorùbá ń lò. Rédíò yẹn òun làwọn Haúsá hijack. Òun ni first property ilẹ̀ Yorùbá tí wọ́n kọ́kọ́ gbà. Rédíò yìí wà very powerful débi wípé kò síbi tí rédíò yẹn ò lè dé. Rédíò yẹn làwọn Fúlàní ni wọ́n fi ń communicate pẹ̀lú gbogbo ilẹ̀ Haúsá. Ẹ máa rí báwọn Haúsá, tẹ́ bá rí ẹni Haúsá ẹ máa rí rédíò lẹ́gbẹ̀ẹ́. Kò ṣe níùsì lọ ń gbọ́, wọ́n ń pèsè ogun fún wọn ni. Wọ́n lè jẹ́ kó máa mọ oríṣiríṣi àwọn nǹkan. Òun lẹ fi rí tó fi jẹ́ wípé gbogbo àwọn Haúsá wọ́n máa sọ fáwọn làwọn ní Nàìjíríà, because àwọn program kan wà tí wọ́n ti document tó yẹ kí wọ́n kàn pè ẹ̀ sínú rédíò yẹn tí gbogbo wọn ń gbọ́. Òun dẹ̀ ní gbogbo ìwọ̀n Haúsá ṣiṣẹ́ lé lórí. Rédíò yẹn sì làwọn Haúsá ń lò up to tomorrow tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Wọ́n sọ di Arewa nìkan Islamic radio. Rédíò yìí need the network, need the anything. Nǹkan tẹ́kọ̀ọ́ nídìí ni pé kí ẹ project anything sínú ẹ̀ from the power house. Kí gbogbo èèyàn lè máa gbọ́ rédíò, just buy a radio, tune it there. A ní bàbá kan o, bàbá ara tó mọ ìyí ọmọ. A ní bàbá kan o, bàbá ara tó mọ ìyí ọmọ. Kò fi wá ṣeré, bàbá ara tó mọ ìyí ọmọ. Akíntóyè bàbá wa o, bàbá ara tó mọ ìyí ọmọ. Kò fi wá ṣeré, bàbá ara tó mọ ìyí ọmọ. Now, wọ́n ti gba rédíò yẹn for a long time. Débi wípé àwa fún ara wa, àwọn bàbá ńlá bàbá wa, wọ́n ti gbìyànjú láti gba rédíò yìí. Wọ́n ti gbìyànjú láti gba rédíò yìí. Wọn ò rí rédíò yẹn gbà. Ṣé kí ṣọ́ọ̀kì ń? Now, rédíò yẹn òun làwọn Haúsá fi ń gbàgbà, òun lọ́ fi ń pass information, lọ́ fi ń pass everything. Èdè tí rédíò yìí wá powerful dé, we don't need network to use it. Just get a radio, kò tún ẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ nísìnyí, Yoruba nation under the leadership of Professor Adébánjí Akíntóyè àti ní rédíò mi. Rédíò táwa ní eléyìí ó yàtọ̀ sáwọn rédíò tá a ti pariwo láti jọjọ́ yìí. Rédíò tó jẹ́ wípé it can broadcast under any continent. Nísìnyí báyìí
àwọn awareness tá à ń ṣe ó ti wà modernize débi wípé ó ní rédíò kan tí ó jẹ́ pé Yorùbá Nation ló produce ẹ̀ gbogbo wa la gbọ́ ta dẹ̀ rí níbi tí mo ti èmi nìkan ni mo broadcast live níbi tí wọ́n ti ṣe launching tó fún aláwọ̀dù lánàá torí pé network kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe bọ̀ torí pé mi ní strong network torí mi wà nínú Benin so mo mọ gbogbo àwọn network taxis yẹn so mo broadcast live ó ní rédíò kan tí wọ́n launch níbẹ̀ Ọlọ́run ò ṣe òòjà yóò gbórúkọ rẹ lẹ́nu wá Olúwa ò ṣe òòjà yóò gbà láàfíà wa lọ Olúwa ò ṣe gẹ́gẹ́gẹ́dìgẹ́gẹ́dìgẹ́. Bàbá mi láyọ̀ ní Koiki mo rí well done sir respect. Koiki Media pọ̀ ju wẹ́rẹ́wẹ́rẹ́ lọ nǹkan tí mo sọ yìí bàbá mọ̀ he knew what I'm talking about. Nísìnyí báyìí àǹfààní máa wà fún àwọn ìyá wa tó wà lọ́jà tó ṣe rí àwa ò ní ìyà tí máa rìn káàkiri mọ́. Ẹ máa rí pé tẹ́lẹ̀ àwa la bẹ̀rẹ̀ awareness àwa la máa ń fẹsẹ̀ rìn káàkiri tá máa ń lọ sí everywhere tá máa lọ máa bá àwọn èèyàn lọ́jà tá máa lọ máa bá wọn nínú ilé àwa ti wá modernize. Mo sọ fún yín mo ní àwọn bàbá wa Professor Banji Akíntóyè àwọn bàbá wa Dr. Sunday Igboho àwọn bàbá wa Ọláyọmí Koiki they are working tirelessly wọ́n ń ṣiṣẹ́ pọ̀ sinmi they are working from morning to morning not morning to night morning to morning kò sójú oorun ló ń jẹ́ bẹ́ẹ̀ they are thinking wọ́n ronú pé báwo ni kíní ìṣẹ́fẹ́ yá they are working digitally they are working spacically they are working unlimitedly iṣẹ́ tí wọ́n ń ṣe tabalẹ̀ ní ewu tó bá yẹ pé a ní ewu Ọláyọmí Koiki méjì péré nínú múfẹ́ǹtì tí wọ́n ti zẹ́rò máìlì wọn pé nǹkan tó bá dé ó dé tábà ní ewu wọn méjì àbí mẹ́ta ó ti tó tábà ní ewu Sunday Igboho bí àbí méjì nínú múfẹ́ǹtì that's all tábà ní ewu Professor Banji Akíntóyè bí méjì that's all but bó ṣe jẹ́ ọkàn yìí náà wọ́n ń ṣiṣẹ́ tí millions of people ò lè ṣe ó máa ń dùn mí ó máa ń jẹ́ nǹkan tó máa ń ṣe mí lọ́pọ̀ bákan nígbà tí àwọn tí wọ́n súnmọ́ bàbá yìí tí wọ́n kọ́ dúró sí kọ́nà kan nínú ilé wọn tí wọ́n dẹ̀ máa sọ nǹkan tó ju wọn ò tó tí wọ́n dẹ̀ máa sọ nǹkan tó jẹ́ wípé wọn ò ní ẹni proof fún ó máa ń jẹ́ nǹkan tó máa ń yà mí lẹ́nu because mo máa wò pé kí ló ń ṣàwọn pípù yìí kí ló ń ṣe ẹ̀yìn pípù yìí àwa ẹ̀wò níbi tí Ọlọ́run wọn wà lọ́wọ́ dé nínú Yorùbá Nation nísìnyí anytime from now aláàmù máa dún nǹkan tó máa fi mọ̀ pé àwa òyò ẹni tí ṣe gbangba làṣà tí wọ́n ń ta kí ni mo sọ gbangba làṣà tí wọ́n ń ta àṣà tí wà òyò ta àṣà tó bá ń yọ́ ta ni ẹ máa rí tó jẹ́ wípé á dúró sí kọ̀rọ̀ bìkan a máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó jẹ́ wípé kò lè jáde wá sọ níta gbangba ẹ máa tẹ congratulation ẹjọ́ ẹjẹ́ ká máa rí congratulation wà very very important kí ni ẹ bá parọ́ fún yín program tí mo ń ṣe it is not just ordinary program mo máa ń sọ̀rọ̀ kan fún yín wípé gbogbo àwọn program tẹ́ bá rí tí n bá ṣe kẹ́ mọ̀ pé program táwọn international communities tó máa ń review ni now tó bá wá dé di program yìí kó wá rí pé pẹ̀lú bí mo ṣe sọ nǹkan tó dáa kó má rí kọ́mẹ́ǹtì bí i 5 million kó má rí kọ́mẹ́ǹtì bí i 1 million ó máa wà bákan ẹ máa kọ́mẹ́ǹtì ẹ dẹ̀ máa tẹnumọ́ wípé what we want is Yorùbá Nation what we want is our nation what we want is our freedom we want to be out of Nigeria ẹ máa kọ síbẹ̀ we want to be out of Nigeria we are tired of being pé ó ti sú wa mi ò fẹ́ lò àwọn terms yẹn nítorí platform yìí kọ́ máa lọ restrict mi ẹ sọ pé ó ti sú wa bí wọ́n ṣe ń jí wa gbé ó ti sú wa bí wọ́n ṣe ń pa wá ó ti sú wa bó ṣe ń fìyà jẹ wá ó ti sú wa bó ṣe fojú wa rédèrèdè
àwa la máa sọ ọkọ tá a bá fẹ́. Ó jẹ́ kẹ́ mọ̀ pé kí àwọn kan tí wọ́n ń pè fún orílẹ̀-èdè tiwọn kí wọ́n tó lè tẹ̀síọ̀nù rédíò gbogbo ilẹ̀ rísẹ́tìsì yẹn ń bẹ̀ lánàá confam radio house ó ti wà láìpẹ́ láì jìnà ẹ lọ fọkàn yín balẹ̀. Mo sọ fún yín wípé àwa ò fẹ́ best speaker níbi tọ́lọ́run ran Yorùbá nation lọ́wọ́ dé yìí. Gbogbo àwọn country of the world tí wọ́n ń pè fún òmìnira kò tí sẹ́ni tó ti ṣe nǹkan tí a ti ṣe. We break world record. Tí lè mọ̀ nǹkan tá à ń ṣe nísìnyí ó dìgbà tí a bá na flag sókè. Àwọn international communities kan wá wọ́n ní láti ìgbà táwọn èèyàn ti ṣe self determination kò tí sí tó fast bí tiwa yìí. Wọ́n ní ó jẹ́ ẹ̀kọ́ tó yà wọ́n lẹ́nu. Another broadcast radio live shortwave tí wọ́n lè broadcast sórí FM sórí shortwave sórí everything. Àwọn òyìnbó kan pè wọlé lánàá. Wọ́n ní ẹ̀yin tẹ́ bá wo interview tí mo ṣe ẹ máa rí wọ́n interview bàbá. Wọ́n ní báwo ló ṣe bó ló ti rí àwọn experience tí wọ́n ń lò yìí because ẹni tó lọ ń bá rán ó yàtọ̀ sẹ́ni tó bá rán ra ẹ̀, ó yàtọ̀ sẹ́ni tó bá kọ́ dúró sí kọ̀rọ̀ yàrá kan tó parọ́ fún àwọn èèyàn. Baba has done excellent. Chief Sunday Igboho has done excellent. Ọláyọmí Koiki has done excellent. All of us has done excellent. Àwọn tí ó yé tí wọn mọ̀dí abájọ àwọn lẹ́ni tó àtàkì bàbá tó ń sọ oríṣiríṣi nǹkan tí wọn mọ̀. Yes, God has done it. Any moment from now ẹ máa retí alarm confam mo sọ fún yín. Ọlọ́run ti ṣe bàbá sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lánàá tó jẹ́ wípé fẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. Fẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Mo sọ ọkọ fún yín gbà kan mo ní níbi tọ́lọ̀ wọn wà délé ní kọ́lọ̀ má dojú tì wá. Níbi tíṣẹ́ Yorùbá nation délé ní Ọlọ́run àfi tó bá jẹ́ pé kò tí tó àsìkò lọ́lọ́run lè sọ pé ni Ọlọ́run nìkan ló lè dá wa dúró. Àwa dẹ̀ mọ̀ pé Ọlọ́run ò ní dá wa dúró torí Ọlọ́run náà ló kún wa lọ́wọ́ tí a fi ṣe débi tí a dé yìí. Torí tí ò bá ní ọwọ́ Ọlọ́run nínú ibi táwọn bàbá yìí ṣe dé yìí àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí erin ká ní àárín. Àjànàkú ò lè kọjá ká sọ pé àrí kankan fìrí irọ́ ni. Ṣẹ́wọ̀n kó easy ni kí rédíò tó transmit live inú country mi. Ẹ lọ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀. Ìyẹn kọ́ làwọn fún wa ṣe ń bíbà yìí. Ebi tọ́rọ̀ Yorùbá nation dé yìí. Ọlọ́run nìkan tó lè dá wa dúró lè dá wa dúró. Tí Ọlọ́run bá wá fọwọ́ sí nǹkan táwa ń ṣe ta ló wá fẹ́ dá wa dúró. Òun làwa fi ń sọ fún yín wípé ẹ má wò wọ́n. Nísìnyí báyìí we are working on how to make sure that radio goes round. Rédíò tí wọ́n lọ́ọ̀ṣì yìí ó jẹ́ rédíò tó jẹ́ wípé ó nígbà tí wà níbi tí nẹ́tíwọ̀kì wà, ó nígbà tí wà níbi kìíní kan, just fi bátìrì sínú rédíò gbèsè tí báyìí kò máa gbọ́ ọ̀pọ̀ tó ń lọ ni. Ṣe rí pé oríire ńlá nìyẹn. Kéèyàn òun ni rédíò Biafra tẹ máa ń gbọ́. Orí rédíò Biafra Nnamdi Kanu ti máa ń pass information sáwọn èèyàn. Nísìnyí Simon Ekpa ló lù. Òun lẹ fi rí wípé gbogbo àwọn IPOB member ẹ̀ẹ́kọ́ ìpọ́nilé jáde, ẹ̀ẹ́kọ́ ìpọ́nilé ṣe kíní kan. Orí rédíò yẹn instruction ti wá. Nídìí network wọn nídìí ẹni jù títọ̀dọ̀ tí wá ta níta ló tẹ́lẹ̀ òun làwọn Fúlàní hijack tí wọ́n ń lò nísìn. Ọlọ́run ti wá ṣe nísìn àti lọ́ọ̀ṣì ní ìlànà eléyìí tí a tún wá lọ́ọ̀ṣì ó lágbára ju ti Biafra lọ, ó lágbára ju ti àwọn Fúlàní lọ. Ìta àwọn Fúlàní àtàwọn Biafra lò is just 4 kilowatts
4 kilowatts ní táwọn lò, èyí táwọn wá ń lò is 400,000 kilowatts. Kò síbi tí ó dé ní gbogbo àgbálá ayé. It can even goes out of earth. Tó bá wà ní space, tó wà nínú bí i Pluto, Jupiter, Mars, tó bá láǹfààní àti gbé rédíò yẹn dání, gbogbo nǹkan tá a bá sọ lọ máa gbọ́ kétékété. That is a very good success. But bí mo ṣe ń sọ yìí náà, a tún sì máa láwọn ọmọ àlè Yorùbá tó máa jáde kí ló ṣe. Àwa náà lè retí yín. Àti àwọn tí wọ́n sọ ìlú kọ̀rọ̀ lánàá, wọ́n fún wọn láwọ́ọ̀dù, kí ló fún wọn fún, kí ló ṣe fún. Láyé ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ̀. Yìnyín kí ni lè ṣe mí ni. Àwa tó fún àwọ́ọ̀dù kò kí ṣe fúrẹ́mù tó gbé fún wa yẹn. The honor, it is a recognition. Very soon ẹ máa gbélé gbọ́. Ẹ máa gbélé gbọ́. Ẹ̀yin ìyá wa, mo fẹ́ wá kẹjọ ẹ̀rọ̀dùn, mo fẹ́ sáré bá yín wá frequency. Mo fẹ́ sọ frequency ẹ̀ fún yín kẹ máa gbọ́ lọ. Ẹ jẹ́ kí n sáré gbé kíní yìí sí, bóyá kí lè sáré ẹjọ ẹ̀rọ̀dùn. Mọ̀mọ́. Mọ̀mọ́. Nísìnyí báyìí tí mo fẹ́ sáré lọ wá pépà frequency ẹ̀, ẹ jẹ́ máa fi yẹn kí máa fi play polówó ọjà. Láàlá bitter tea ẹ̀kùn akíkanjú tí ń rọ̀ lẹ́jà pẹ̀lú àwọn ẹ̀sán bíi kíyèsí ìtọ́nisọ́nù nínú English soul náà bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sí àwọn ìgbẹ́dànù òkan náà sì tún ní o ló ṣiṣẹ́ wọ́n nígbà àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìgbẹ́ ìṣòro àìnísókè sódò dáadáa. Láàlá bitter tea tó tún ṣiṣẹ́ ní ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tàbọ̀ sí prostate cancer gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí pátápátá Mo máa sọ fún ẹ̀sẹ̀ fún Kọ́ èkòkí Láàlá bitter tea ìgbẹ́ ìṣèlúra gbogbo èyí tẹ́ wà ní Manchester láti rí èkòkí Láàlá bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 ní Dolphin Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Èkòkí Láàlá bitter tea ewé àtẹ̀gbọ̀ kan bẹ́ẹ̀ wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Gbèlúra lónìí kò jẹ́ ìsí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Now, frequency tí ẹ máa gbé sí òun rèé. Èmi sọ fún yín, mo ní eléyìí yàtọ̀ sí tẹ́tí ń gbọ́ tipẹ́tipẹ́. Ó yàtọ̀ gédégbé. Tẹ́ bá fẹ́ gbọ́, bóyá ẹ wà ní Nàìjíríà ni o, kẹ́ wà ní Syria lónìí ni o, kẹ́ wà ní Germany ni o, kẹ́ wà ní Canada ni o, kẹ́ wà ní Australia ni o, kẹ́ wà ní Japan ni o, kẹ́ wà ní Korea ni o, kẹ́ wà ní Netherlands ni o, ẹ wà anywhere Switzerland, anywhere in the world. Tẹ́ bá wà hello. Ẹ káàárọ̀. Ìjọba pẹ̀lú ọtí bí àrí. Okay. Mo wà lórí life program báyìí, màá pè é padà. Ẹ gbọ́. Ẹ bá fi kí nílé o. Tẹ́lẹ̀ tó ń ṣe báyìí. Òkú ti yí yín. Orí life ni mo wà báyìí dé òkè padà tí bá ṣe tán. Kí lẹ sọ? Okay. All right. Now, ẹ wò. Táwa bá ń sọ fún yín wípé ẹ fọkàn balẹ̀, we mean it. Kò kí ń ṣàwọn tó máa sọ fún yín wípé ẹ fọkàn balẹ̀, a máa gbé wálẹ̀, ìyẹn kọ́ láwà ń sọ ní bíbáyìí. Nǹkan táwà reality nìkan táwà ń sọ ní bíbáyìí.
what we are talking about here is reality. It is what you can see. It is what you can feel. It is what you can confirm. Ó yàtọ̀ sí àwọn tó máa sọ fún yín wípé kìnnìkan tẹ́ bá dé end of the day story lílọ̀ tún máa mú wá fún yín. Tẹ́ bá fẹ́ nísìn ẹ̀yin tó bá jẹ́ pé ẹ fẹ́ lórí rédíò bóyá lórí fóònù ni ẹ lọ sórí Play Store ẹ download Yoruba Nation Radio. It is registered. It is well and legally documented. It is well and legally documented. Ẹ lọ sí Play Store kẹ́tẹ́ Yoruba Nation Radio. Lẹ́yìn yẹn frequency bóyá èyí tó jẹ́ pé bí àwọn bàbá wa tó wà nílé tí wọ́n lè afford data tàbí tí wọ́n lo Android phone, we have worked very hard because a fẹ́ carry everybody along. A fẹ́ situation tó jẹ́ wípé àwọn kan lọ́wọ́ máa gbọ́ àwọn kan ò ní gbọ́. Torí àwọn ìgbèríko kan wà tó jẹ́ pé mọ́tò gan ò dé. Tó jẹ́ pé à ń lọ nígbà yẹn nígbà tí support wà but nísìnyí ìtàlẹ̀ nípa àwọn olóṣèlú wọ́n ti dọ́gbọ́n kó sí wa láàrin àwa náà wá rí strategize. Mo sọ fún yín mo náwọn olórí burúkú yìí ìgbà táwọn olóṣèlú wọn wá gbogbo plan wa on council but Ọlọ́run tó wá fẹ́ tú àṣírí wọn yányán bàbá tó plant sí wa láàrin Ọlọ́run lé wọn dànù yẹn bàbá dé níwọ̀n. Now we are doing very very fantastic. Shortwave radio ẹ máa gbé rédíò yẹn sí SW. Tẹ́ bá ti ra rédíò ẹ rí FM ẹ rí SW. Ó ṣiṣẹ́ lórí FM ó ṣiṣẹ́ lórí SW náà shortwave. Ẹ gbé sí 11135 17735 KHZK ẹ ti níbẹ̀ once again 17735. Tó bá jẹ́ lórí FM 10.74 FM is 10.74 SW shortwave is 17735. Now kódà gan bí mo ṣe ń ṣe program lọ́wọ́lọ́wọ́ yìí ẹ lè túmọ̀ ẹ̀ sí kẹ́ confirm ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rérin ká ní arérin. Àjànàkú kìí ṣe fìrí tájánà tí erin bá kọjá erin kọjá ni kò kí ń ṣe àjànàkú. Ẹni tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí tó rán níṣẹ́ ó yàtọ̀ sẹ́ni tó gbéra ìdíje. Fẹ́yìí tẹ́ bá fẹ́ ní update lórí ọ̀rọ̀ official radio tó wà well documented tí wọ́n lọ́ọ̀jì ẹ pè wá sórí plus tàbí fún ìpolówó ọjà tàbí fún any other update ẹ pè wá sórí plus 229 57 74 79 70 plus 229 57 74 79 70. WhatsApp number mi nìyẹn tẹ́ bá pè direct kò lè lọ but WhatsApp ó máa lọ. Once again, God bless you all. Ẹ jẹ́ kí congratulation yẹn máa roll. This is too powerful. In the history of man, kò tí sẹ́ni tó break irú àwọn rẹ́kọ̀dù tá à ń break yìí because we are well focused. Àwọn akọ̀bí tá à ń lọ bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ rí àmọ́ tá à ń ṣe. Àwa yàtọ̀ sáwọn tó ń fi ẹnu fi ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé ẹ máa gbọ́ segregation, sublimation, occupation, kìnnìkanṣọ̀, petition, congratulation, adulation, kìnnìkanṣọ̀, menstruation, everything là ń gbọ́ àwòrí kókó. Wọ́n gbowó wọ́n parọ́ débi pé wọ́n sá fún wọn. Ó lágbára, it is serious. This is very very serious. Ó dẹ̀ máa dá kí wọ́n lọ change ways wọn. Á dá kí wọ́n lọ ṣe kí ni? Kọ́ lọ change ways wọn. Ẹ darapọ̀ mọ́ olóríire làwa o. Olóríire làwa. Ọba òbẹ́ ní ìkọjà ọba kí gbogbo lé. Ọba òbẹ́ ní ìkọjà ọba kí gbogbo lé. Àkàwà ò tí ẹ̀ mọ̀ bóyá nìkan bá wa jà. Ṣùgbọ́n wọ́n tó bá fẹ́ ṣò olórí mẹ́rin tàbí olórí márùn-ún jáde wá sọ̀rọ̀ sí wa lórí àwọn olùtọ́ fún wa wà mọ́ pàjánù kọjá mo rí nǹkan fìrí àṣìpá òwe ni
bàbá àgbà àjọyọ̀ Yorùbá nation kì í ṣe peace o. Ó ń pé kí n dẹ́gbẹ̀jà gba lórílẹ̀-èdè yìí ya. Ìtẹ̀kùtẹ̀ lọ ń tẹ ọ̀pọ̀ lójú dídì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti wo eré wa síbi kíkó bá yóò kíkó lẹ̀ báyìí. Torí pé kí ni Yorùbá nation ló kò lè bà. Yorùbá nation lẹ́fà gbọ́ ẹ̀ bà. Àwa ọmọ ìyàwó Oòduà lásán bẹ́ẹ̀ wọn ò ní gbàṣẹ wa ṣe. àtúntì ní tv. Yorùbá nation ò ní padà sẹ́yìn o. Owó kára lábẹ́ òòṣà, ìgbòho òòṣà, òòṣà, olórí lẹ́tà ìgbòho òòṣà, àgbà ọkọ̀ Fúlàní, èṣù táwọn òòṣà, ìgbòho òòṣà, ìgbòho òòṣà. A ní kẹ́lẹ́kú ẹ̀ẹ́dẹ́wẹ́ ẹ̀ṣọ́, kára gbìgbọ́n máa gbìgbọ́n só. Òtún lágbo báwo ni mo máa tó lẹ̀? Lọ́dẹ̀sán, bàbá lóní kẹ́ máa sọ̀rọ̀ tó. Àwa ni ìyàwó Oòduà o. Àti ọ̀rìn ìdọ̀tà kọ́rí odò onílẹ̀gbẹ̀ odò ṣìbàtà nílẹ̀gbẹ̀ odò. Àti gbé sàmọ̀ pé ọgọ́rùn-ún ọdún àjọ̀dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun. Kò sì ti pẹ́ nílẹ̀ Yorùbá ò ṣẹ̀rú mọ́. A ò ṣẹ̀rú mọ́. Àlọ́pàá ń bẹ̀ yẹ̀wò. Ìgbòho òòṣà lòòṣà. Ìgbòho òòṣà bí ká lòòṣà o. Tìmánìjà ló ṣá ìbò ló ṣá ọ́. Owó bàbá dámì ìbò owó ṣá ọ́. Má gbé wálẹ̀ ta fẹ́ẹ́mù kàǹtì mi. Bàbá láyà ṣe láti rẹ̀ ká máa lọ pé gbòógì ẹ̀dìyẹ ìkòkò ìwọ̀n. Kò sí kọ̀ọ̀kan àti lọ àti bọ̀ nígbà tí káwọn ṣe dé. Làwùjá ni àwa lọ́mọ ìyàwó kúra o. Àwa lọ́mọ ìyàwó Oòduà o. Nílé bàbá rẹ̀ gbà nínú ẹ̀dá nínú àgbà òkú dára ní ìṣètì Sunday. Àwọn ọmọ Sunday Ìgbòho èèyàn máa ń bẹ̀rẹ̀. Òdìgbà tó bá sọ mú mọ́ Yorùbá ò tẹ̀sẹ̀ẹsẹ̀ ọ̀gá òbí. A ní kẹ́lẹ́wúrẹ́ lẹ́wọ́ ẹ̀ṣọ́ kára gbìgbọ́n máa gbìgbọ́n só. Ọdún láti bá òyìnbó àtúnlẹ̀. Àní àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ ìlú òòṣà. bí pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá pẹ́pẹ́ pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àyíkẹ́pẹ́ èèyàn lè yọdún máa lò yèyé búrú àmàmà lẹ́tẹ̀ ẹyẹ òní torí ìjẹ ó ṣàìsàn láyé ìgbà rẹ bàbá ẹ̀bà nígbòdo ẹ̀gbà èèyàn aláìlúdà ìmùlẹ̀ Sunday mo kí ẹ máa ń bẹ̀rẹ̀ ya tí ó fà ìgbà nàìjíríà wa ó pè ó kí ẹ sábẹ́lẹ̀ ìgbà rẹ ó kù ṣe mi ò pẹ̀lú gbogbo àwọn máàgbà nínú ìlà Oòduà. A ní kẹ́lẹ́wúrẹ́ lẹ́wọ́ ẹ̀ṣọ́ kára gbìgbọ́n máa gbìgbọ́n só. Oòduà kù. Once again, God bless you all. Ẹ kẹ́ bá wa pín, ẹ like, ẹ love, ẹ share. Ẹ má gbàgbé láti subscribe, kẹ́dẹ̀ turn notification yín for more program to come. Kẹ́dẹ̀ bá wá ṣe kí ni kẹ́ fún wa ní super sticker as the Lord bless and provide for you. God bless you all. Yorùbá nation no going back.